Orúkọ mi ni His Royal Majesty Ọba Michael Taiwo Ọ̀dẹ́dọ̀yìn Ọlọ́mọní tìlú Ìkú-Ọ̀mọ̀nì. Kábíyèsí o, Yes. kábíyèsí o, ẹ kó wa jẹ̀pẹ́ lágbára Elédùmarè. Àwọn alálẹ̀ wọn a máa fún yín ṣe. Kábíyèsí, ìlú tí a wà yìí, Òkú-Ọ̀mọ̀nì. Báwo ló ṣe jẹ́ gan-an? Báwo ni ó ṣe wáyé? Báwo ni wọ́n ṣe tẹ̀dó? Àwọn wo ló tẹ̀dó? Ìlú Òkú-Ọ̀mọ̀nì, a jẹ́ ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́. Mọdákẹ́kẹ́. Mọdákẹ́kẹ́ Àkọ̀ráyè. Odidi agboolé kan ni bàbá mi ní ìlú Mọdákẹ́kẹ́. Agboolé bàbá mi ní ilé Ẹ̀kẹrin. Ilé Ẹ̀kẹrin. Ẹ̀kẹrin. Yes. Àwọn bàbá mi ló kọ́kọ́ jẹ́ Ẹ̀kẹrin nílùú Mọdákẹ́kẹ́. Ìgbà yẹn orúkọ oyè ni wọ́n fi máa ń sọ agboolé kọ̀ọ̀kan. Agboolé ẹni báyìí, agboolé ẹni báyìí. Agboolé Ẹ̀kẹrin yẹn ó popular nílùú Mọdákẹ́kẹ́ dáadáa. Àwọn bàbá mi ló ní agboolé yẹn nílùú Mọdákẹ́kẹ́. Àti ìlú Mọdákẹ́kẹ́ àwọn bàbá mi ti wá tẹ ìlú Òkú-Ọ̀mọ̀nì dó. Ní 1908 àwọn bàbá mi tẹ ìlú Òkú-Ọ̀mọ̀nì dó. Mọdákẹ́kẹ́ dàgbà pé ogun jà nígbà yẹn. Àwọn àgbààgbà kọ̀ọ̀kan dìde kúrò ní Mọdákẹ́kẹ́, wọ́n lọ tẹ̀bì kọ̀ọ̀kan dó. Nínú àwọn àgbà tó dìde ìlú Mọdákẹ́kẹ́ tó lọ tọ̀bì kọ̀ọ̀kan dó ni bàbá mi wà, bàbá mi Ọ̀mọ̀nì. Ọ̀mọ̀nì lórúkọ tí bàbá mi jẹ́ tó tẹ̀lú Òkú-Ọ̀mọ̀nì dó. Ọ̀mọ̀nì yẹn ó ní mínì. Gbogbo mínì yẹn náà ni màá sọ fún yín. Torí ẹ tó bá ń gbọ́ Òkú-Ọ̀mọ̀nì kò ní mọ̀ túmọ̀ bí Òkú-Ọ̀mọ̀nì ṣe wáyé. Nígbà ẹlòmíì ó bá pè á ní ṣé Òkú-Ọ̀mọ̀nì àbí báwo? Bẹ́ẹ̀ ni kábíyèsí. Kò rí bẹ́ẹ̀ yẹn. Ṣé rí ìlú Òkú-Ọ̀mọ̀nì ibi tó ti jẹ jáde nìyí. Àkọ́kọ́ àwọn mẹ́ta làwọn bàbá mi yẹn, ìyá kan náà bàbá kan ló bí wọn. Omíyànràn lẹ̀gbọ́n. Omíyànràn òun lẹ̀gbọ́n. Omíyànràn ni bàbá olóòṣà. Ó jẹ́ ènìyàn ńlá, akọni ńlá ni, jagunjagun ni. Kò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn bí kankan gbà yẹn. Ẹni tí wọ́n bí lómíyànràn ni bàbá tó bí bàbá mi, Ọ̀mọ̀nì. Lẹ́yìn ìgbà yẹn, Àjàyí làbúrò wọn. Igbó Erin ni bíbà yìí. Erin ẹfọ̀n làwọn bàbá mi ń pa bí nígbà yẹn. Níbi tá a wà yìí. Níbi tá a wà yìí, erin ẹfọ̀n ni wọ́n ń pa. Kódà àjẹkù erin ó sì ti wà bí. Ọ̀pẹ tí erin jẹ ń gbà yẹn. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Tí ò tí ì kú, ó ti wà níbí lájẹkù erin. But ibi tí òkú ti jáde ni pé odò ni àwọn ọdẹ alágbára tẹ̀dó tì ń gbà yẹn. Odò táwọn bàbá mi tẹ̀dó tì ń bí báyìí náà ń pè ní Òkú-Ọ̀mọ̀nì. Òkú yẹn, odò yẹn gbogbo ibi tó gbà kọjá lọ tí wọ́n ń pè mọ́ ó tọ́nà bí 3 kó tó forí sọ ìsàsà. Òkú Akínbádé wà. Òkú Arẹwà wà. Arẹwà yẹn ara Òkú-Ọ̀mọ̀nì bí báyìí ni. Òkú-Ọ̀mọ̀nì bí báyìí ni àwọn tí wọ́n tẹ́rítì mi náà ló wà. Tẹ́rítì mi ló wà. Bódò yẹn ṣe ibi tó odò yẹn ti ṣẹ̀ wá níwájú Akínbádé ni. Ó ní Akínbádé náà tẹ̀dó tì. Wọ́n fi ń pè ní Òkú Akínbádé. Arẹwà náà tẹ̀dó tì náà fi ń pè ní Òkú Arẹwà. Bàbá mi Ọ̀mọ̀nì náà tẹ̀dó tì náà fi ń pè ní Òkú-Ọ̀mọ̀nì. Ọ̀mọ̀nì gangan tí wọ́n ń wí orúkọ àbíkú ni. Bàbá wa àbíkú ni. Ìgbà tí yẹ bí wọ́n tán lọ bí wọ́n ní bó ti ń lọ bí ìkúnlẹ̀ 12 tí àwọn ní tó yẹ kó bọ́ ṣe ń bí wọn ni wọ́n ń kú, bọ́ ṣe ń bí wọn ni wọ́n ń kú. Ìgbà tí wọ́n ó bí bàbá wa ní wọ́n á ní àmọ́ bóyá yìí ni ó tún lọ. Gbogbo ẹni tó bá ti wá bí wọ́n léèrè pé kí lórúkọ ọmọ? Àlọ́mọ ni. Ẹ ṣáà máa pe orúkọ ẹ̀ lọ́mọ. Ẹ máa pè lọ́mọ, ọmọ ìgbà yẹn ni ò wá kú. Gbogbo èèyàn kú fi wá pè ní Ọ̀mọ̀nì. Tí wọ́n bá fẹ́ kí bàbá mi náà máa ń kí pé Ọ̀mọ̀nì jẹ́ àwẹ́bí abẹ́rẹ́ ọkọ̀ Bíléwùmí. Ọ̀mọ̀nì jẹ́ bó ṣe rí nìyẹn. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ kábíyèsí. Yes.